Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Èmi náà ni olólùfẹ́ yín Hajia Khadijat aka Ìlérí Olúwa. Kí ni mo fẹ́ sọ lénìí? Mọ́ kánjú, mọ́ sáré, mọ́ wá aago aláago sáré. Ọ̀rẹ́ mi sọ èmi náà ó sọ Olúwa rẹ̀ ó yọ̀ ń fún un. Ó ti torí pé ọ̀rẹ́ rẹ̀ ó ti wá ṣoríire jù ọ́ lọ kí wọ́n náà wá mọ́ sáré kádàrá yín ò papọ̀. Mọ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ mọ́ parẹ́ ẹ̀ dànù. Jẹ́ kí n sáré sọ̀tàn arákùnrin kan fún ọ. Arákùnrin kan wà, ebi ń pa. Bébí ṣe wá ń pa, ebi ti pa gidi. Ó wá wọ rẹ́sítọ́ráǹtì ló lóun fẹ́ ra oúnjẹ. Làwọn wétà bá ní kó dúró pé káwọn sáré bá gbé oúnjẹ rẹ̀ wá. Ibi tó ti jókòó tó ti dúró lẹ́lòmíì wá dé. Bẹ́lòmíì ṣe dé, òun náà béèrè fún oúnjẹ. Làwọn wétà bá sáàvù ẹni yẹn, wọ́n ta nǹkan tóun fẹ́ fún un. Lárákùnrin tó ti kọ́kọ́ dé yìí ló bá faraya pé iṣẹ́ ni yìí sábà mi lẹ̀ látìgbà tí mo ti jókòó ẹ̀ tí tó gbóúnjẹ mi wá ẹ̀ tún wọ́n ta ń jẹ fẹ́ni tó ti sanwó tó dé káyìn mi ebi dẹ̀ ń pa mí. Làwọn wétà wá ní ó farabalẹ̀. Ìtẹ́yìn béèrè fún àfi sùúrù ṣe ni ìbẹ̀ lórí náà bá yín ṣe lọ́wọ́. Ìtẹ́ni ìbéèrè fún tó ti wà ńlẹ̀ ní tó yá kíákíá ni. Ìlú jẹ́ àkọ́kọ́ dá wọn lónà nígbò jẹ́ pé táwọn béèrè wà ńlẹ̀. Bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ ni bó ṣe ń bẹ lọ́hùn. Bí Ọlọ́run fún mi ní báyìí, Ọlọ́run fún mi wá wò. Bẹ́ẹ̀ náà làwọn ọ̀rẹ́ rẹ̀ ń bẹ lọ́hùn. Àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n dúró ọkùnrin tó dé lẹ́ẹ̀kejì ìwọ gangan ìní ìwọ tó kọ́kọ́ béèrè oúnjẹ. Dúró ọkùnrin tó kọ́kọ́ béèrè oúnjẹ. Oore táwọn ti wá ṣe fáwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n wá fi ń pariwo pé ṣebí lágbájá nù ló ti ṣe bẹ́ẹ̀ ló ti ṣe ìwọ mọ oore tọ́lọ́run fẹ́ ṣe fún ọ. Oore kan jàn. Ẹgbẹ́ rẹ ṣáájú rẹ lówó kò túmọ̀ sí pé yóò lówó jù ọ lọ. Ó ṣáájú ẹ kọ́lé kò túmọ̀ sí pé yóò kọ́lé jù ọ lọ. Ó ṣáájú rẹ ralẹ̀ kò túmọ̀ sí pé yóò nílẹ̀ jù ọ lọ. Ó ṣáájú rẹ soríire kò túmọ̀ sí pé ó lè ṣàṣeyọrí tó ọ. Fara rẹ balẹ̀ mọ́ wọ aago aláago sáré mọ́ wọ ẹṣin ẹlẹ́ṣin sáré. Mọ́ wọ aago aláago sáré kó má bàa ṣubú lójijì. Oore tọ́lọ́run fẹ́ ṣe fún ọ oore tó káyà ni. Oore tó káràmọ́ ni. Oore ńlá ni. Farabalẹ̀. Gbogbo àdúrà tó ń gbà yẹn kì í ṣe ipò Ọlọ́run ò mọ̀ gbọ́. Ọlọ́run ń dá àdúrà ibi tí fi ń dín nìwọ ò mọ̀. Ibi tí fi ń dín nìwọ mọ̀ ṣùgbọ́n torí pé ìwọ̀n sáré ebi oore yẹn ń pọ̀ lọ́wọ́. Torí ẹ̀ ni wọ́n fi ń wòye pé aṣọ Ọlọ́run ò mọ̀ tí ìṣòro fún mi. Látijọ́ tí mo ti wá ń béèrè fún Ọlọ́run tí wá ṣe báwọn lágbájá ló ti sóríire ṣe báwọn lágbájá ló ti digbá ló ti dàwó yìí. Oore táwọn lágbájá ṣeun ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ oore tọ́lọ́run fẹ́ ṣe fún ọ. Mọ́ kánjú mọ́ dára rẹ láàmú. Ọlọ́run ní pláànì rere fún ọ. Ọlọ́run ní pláànì rere fún ọ. Mọ́ kánjú mọ́ wọ aago aláago sáré. Mọ́ fi kádàrá rẹ wé kádàrá ọmọlàkejì. Ǹtẹ́ gbé wáyé sọ́tọ̀ọ̀tọ̀ ṣe sùúrù.